ọmọ lọ́jọ́ ìbí yes ọjọ́ lọ́jọ́ tá a bí mi sáyé tá a kí yeye mi kú ewu iná kọ́ tán ní kì í pàwòdì ewu ọjọ́ ìkúnlẹ̀ ni orogún dúró gbandi pé n kò ní wáyé ohun gbogbo lọ́wọ́ orí ni ọ̀tá àdúgbò pàmọ̀pọ̀ pọ́jọ́ ayọ̀ yèyé mi ò ní dé kómi má dànù kágbé má fọ̀ ládùúrà bàbá mi ẹni bí bá pé bó bá lè fọ́ kó fọ́ ó ní bí kòkó bá lè fàya kó fàya gbẹrẹgẹdẹ abájọ tí màmá fi sọ mí ní Oríyọmí orí mi dákun má yà lẹ́yìn mi eborí ní sinmi tá a dádé owó orí náà ní sìnìyàn tó fi tẹ̀ pálẹ̀kẹ̀ orí mi dákun má yà lẹ́yìn mi aròbó ọjọ́ náà rèé tó rogún ilé pé kò ní wáyé mo wáyé yìí kan ná èmi ló kù tó ṣe àgbàdo inú ìgò ń kọ́ ó dáwò mọ́jú fàdìẹ túfúrù náà rèé tọ́ta àdúgbò pé kò ní yè ewé iyeyè ni mo já wáyé Oríyọmí àyè dandan ni jòjòló ọjọ́ òun náà rèé tẹ́nibi ní kò ní dàgbà Abímbọ́lá dọkùnrin rọ̀gbọ̀dọ̀ tí ń dáyàwó ẹ̀ lọ́rùn ọmọ Nàìjà ti dàgbà ó ti pógójì ọdún láyé ọlá òun ti wá pọ̀ ó ti tún bí lákọlábo Oríyọmí ti di bàbá àdìgún wàláì ó ti di bàbá àjíhun kí ni wàá ṣe mí tí n kò ní dúpẹ́ Abímbọ́lá lorúkọ tí bàbá sọmọ lẹ́yìn yèyé àti bàbá yọ nínú ewu ọlá òun ti wá di púpọ̀ ó ti tún bùyàrì Olúwa mo dúpẹ́ fún oore ńlá tó ṣe fún mi nígbà mò ń rákòrò Kristi ò jẹ́ ń ráwọná látọjọ́ mo ti ń rìn Jésù ò jẹ́ ń rarin sọnù kò sí ìyá bẹ́ẹ̀ ni kò sí bàbá láyé mọ́ ṣùgbọ́n dá mi lójú pé mo ní bàbá tó ju bàbá lọ mo lọ́lá fẹ̀yìntì tí kì í jáni kulẹ̀ Kristi tó tó gbára lé tí kì í nini lára ọmọ dáadé àlàáfíà tó tó gbójúlé tójú kì í fi ti ni mo dúpẹ́ àní mo tọ́pẹ́ dá àbí kí ni mo lè fún ọ tó tún jọpẹ́ lọ tó kà mí yẹn lónìí tí mo pógójì ọdún láyé every 3rd of July làyájọ́ ọjọ́ ìbí mi ó jẹ́ ń ṣe 40 nínú ìnira mi ò ṣe lọ́gbà ẹ̀wọ̀n n ò ṣe láti mọ́lé orí mi ò dàrú n ò lọ sọ́gbà wèrè n ò lọ sọ́sibítù n ò sí nínú ìbànújẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ó lè mọ́ mi ó ṣé Olúwa tó pa mí mọ́ ó dá mi sí dọjọ́ òní mo mọ rírì oore rẹ Oríyọmí at 40 kì í máa ń ṣeré rárá wọ́n ní lágbájá jù ẹ́ lọ ó pé ṣe bí díẹ̀ ni ọ̀tàlénírínwó mílíọ̀nù lè rí díẹ̀ ọ̀hún rà lọ́jà kẹlẹ́gbẹ́ mẹgbẹ́ mi mà wọn tèmi Abímbọ́lá at 40 àní kì í máa ń ṣeré mo mẹni jù mí mo mẹni àjọjẹgbẹ́ mo mẹni tí mo jù Ọlọ́run ọba lónìí déédéé kì í ṣagbára bàbá àdìgún at 40 ṣé mo wá kéré nínú ayé ni ìgbéraga kọ́ Kristi ló pé ó rí bẹ́ẹ̀ bàbá àjíhùn at 40 ẹjọ́ mi ò fánìfín rárá kẹlẹgbẹ́ mẹgbẹ́ èmi mà wọn tèmi ọ̀rọ̀ eré kọ́ àní kì í ṣọ̀rọ̀ àwàdà bí mo bá ń pé mo mà wọn tèmi ọ̀rọ̀ rí àwọn kọ́ rárá ó dà ẹ jẹ́ kí n máa ké sí wọn Ọlámilékan àbúrò yàn bẹ́ẹ̀ bá ti ń pe gunners ẹ máa fi bùrọ̀dá sí torí kì í ṣẹgbẹ́ ẹ̀yin rárá Abọ́lájí ọmọ Adébùsọ́lá mi ń kọ́ bẹ́ẹ̀ bá fẹ́ pe able god ẹ pè é tọ̀wọ̀tọ̀wọ̀ Abdulrasaq ọmọ Hasan Abumuiza baba ọ̀rọ̀kọ̀tọ̀ bí ọ̀gá adúró tini lọ́jọ́ ògúnlé ọkọ̀ Mùtíátù kéré nínú ayé ẹ káwọ́ sókè kí ẹ sì jọsẹ̀ mọ́lẹ̀ fún Dáre mi kọ́ ọmọ wọn nídẹ̀wọ̀n èèyàn rere làáfàá mi Afíjú télọ̀ tí ń ṣiṣẹ́ tòrutòru wákàtí márùn-ún òṣè fi ṣeré ẹnu dámiláre lẹ́ẹ̀tì gbọ́ Ọlámilékan kọ́ ọkọ Ramat bàbá Èkó tó tún ti di bàbá Ìlọrin ọ̀rẹ́ ọba àtàtà tí kò lólódì kankan adúmáadán ẹlẹ́rìn ìfẹ́ n ò jẹ́ gbàgbé rẹ ọ̀rẹ́ ọba Moses ọmọ ọlọ́jẹ̀dé ọ́fíìsà tó gbayì nídìí iṣẹ́ ọba ẹ̀yin tàbújá ẹ má tàgbà mọ́lẹ̀ Moses kì í ṣẹgbẹ́ ẹ̀yin rárá bẹ́ẹ̀ rí ní Àdó River ṣe ni kí ẹ bẹ́rí fọ́ máa wo eégún ńlá ń bẹ nígbàlẹ̀ tí ń dún takọtakọ n ò jẹ́ gbàgbé rẹ Ọlátúnjí Ọlátìjú ìmí ní ìlú Amẹ́ríkà àmọ́ bí ọjọ́ ti ń jẹun ní ìlú ọba ìrẹ́ akárílọ́lá Olúwa Látúnjí òkórè oko bọ̀ wálé kí yèyé lè jẹ kí bàbá lè jẹ kẹlẹgbẹ́ mẹgbẹ́ mi mà wọn tèmi Oríyọmí at 40 kúrò lọ́rọ̀ àwàdà tí ẹ rí ẹgbẹ́ wa àbẹ́ òrí ẹ̀yin tí ẹ ṣẹgbẹ́ ẹ̀yin játijàti ọkọ̀ dídayọ̀ at 40 kì í máa ń ṣeré mo mẹni mo tó mo mẹni mo jù mo tún mẹni tó tó mi lára wa ni Alákẹ́ Olúwa ní Ṣọlá ọmọ ẹlẹ̀ tí kì í jẹun tó le ẹ má fọwọ́ kàn ara wa ni Ọmọláyọ̀ ń kọ́ ọ̀rẹ́ mi àtàtà Afíjú onímọ́tò tó mòye onírúurú ọkọ̀ tí ẹ bá fẹ́ ẹ béèrè lọ́wọ́ Ọmọláyọ̀ Motors àtàjèrè fọ́mọ ọlọ́jà ọ̀rẹ́ mi dáadáa
ọ̀rẹ́ mi lọ̀bámà èèyàn mi ni ọlámilékan mùrìtádọ̀ ọmọ adéyẹmọ ìbàdàn mẹ́sì ọgàn alájì tó re mẹ́kà iṣẹ́ ìsìn wa ò ní já lásán lọ́lá aláwùrábí mo ṣàmọ́ àdúrà mo sì tún fọwọ́ àdúrà bọ́jú ọláìdé mi ọmọ nàjìmdín dúdú yẹmí ìyá àdìó tó mòye ọláìdé gbóúnjẹ bẹ́gbẹ́ ó sì tún gbà wó bọ̀ ikú ò ní pa ọ́ kò ní pẹ́ nìkọ̀ọ̀kan jáde sọ́lá mi àtàtà owó bọ́lájí ẹ̀rín ẹni rẹ̀ ló fi ń dá mi lọ́rùn ọ̀rẹ́ mi lọ̀bámà èèyàn mi ni láre moses tí ń fi kálàmù gòkèlè nasarawa nílé bẹ́ẹ̀ dókè ọya ẹ bèrè oríyọmí at 40 àníkèrè mi kọ́ kẹlẹ́gbẹ́mẹgbẹ́ mi mà wọn tèmi ọ̀rẹ́ mi ni tèmi tọ́pẹ́ èèyàn mi ni ọ̀dọ́mọkùnrin rọ̀gbọ̀dọ̀ tí ń yàwòrán adékúnlé gold ọ̀rẹ́ mi àtàtà tèmi tọ́pẹ́ tí kì í jẹ́ nǹkan tó léegun aya ọ̀nà fún yèyéyé dára sí mi adúmáadún ẹlẹ́rìí ìfẹ́ àti aya hasan ìyàwó òòṣà ẹ wá wà wọn tíṣà tí ń fẹ́ fún jẹun kẹlẹ́gbẹ́mẹgbẹ́ èmi mẹ́wọ̀n tèmi abímbọ́lá at 40 kì í máa ń ṣeré olúwaṣẹ́gun ọmọ àyànṣọ́gà òòṣà mi ọ̀wọ́n ọmọ olóyèdè ọ̀rẹ́ mi ni pàdí mi ni gbogbo wa la ó jèrè tá ó fèrè é jẹ̀kọ ẹ̀lúkú lukman ọmọ ìyá àjàní ọ̀rẹ́ mi náà ti dọmọ òkú ọ̀run ẹ̀lúkú mi ọ̀wọ́n ẹnjìníà tó mòye gbọ̀ngàn nílé ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ débẹ̀ kẹ́ bèrè ó tó gbági 40 ìwọ náà má kánjú màkànmàkàn lọ̀rọ̀ yìí yóò kàn ọ́ borí fẹ́ ikú ò ní yà wá a ó pẹ́ fúnra wa bámi kiri pẹ́tọ̀ kùdùsì ní kòrónú àfíjú wẹ́dà tí tẹjú mọ́ṣẹ́ ojú òníire lédè ọ̀rẹ́ mi olùkọ́ at 40 kì í máa ń ṣeré oríyọmí ṣogójì ó ṣe ń tòótọ́ ọmọ Awórintúnrinrọ at 40 àníkẹ́ sáùdà fọlọ́run ọba èmi ẹni àbátà káfíra tùpà ó wá dẹni yìí láwùjọ àwọn ọ̀mọ̀wé ọ̀rẹ́ mi ó jẹ́ má rora rẹ pin bọ́mọ fún ìbálẹ̀ ṣolùkọ́ ọlọ́run ò gbàgbé rẹ ẹni kó o tẹpá mọ́ṣẹ́ iṣẹ́ la fi ń dẹni gíga bàbá àdìgún ṣiṣẹ́ olùkọ́ ó tún ṣalágbàfọ̀ sparkling laundry ò lẹ́lẹ́gbẹ́ níbi ká faṣọ láì lábàwọ́n rárá ká lọ́ṣọ kó dúró rẹ́gí káṣọ wá dàbí ohun tí a bímọ ni sparkling múni dára ẹ̀gàn kọ́ ká yọ tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún ká bá ní fọlé ká tún bá ní fọṣọ ká fọ báàgì ká tún fọ bàtà lọ́wọ́ tí ò gún pa rárá dánwà wò lónìí kó rí pé rere lolúwa 14 àgọ́ ìwòye róòdù ní àfikalẹ̀ sí ní ìlú ìmọ̀sán ní bèbè ìjẹ̀bú òde oríyọmí at 40 kì í máa ń ṣeré rárá níbi kákéwì kíni lọ́jọ́ nǹkan ẹ̀yẹ lọ́jọ́ ìgbéyàwó lọ́jọ́ ìsọmọlórúkọ kákíni lọ́jọ́ ìbí kákéwì níbi ìsìnkú àgbà lọ́jọ́ graduation lọ́jọ́ ìṣílé ẹ kò máa Awórintúnrinrọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08075773045 tàbí kí ẹ pè é lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09029975170 bàbá àjìwọ̀n at 40 kì í máa ń ṣe rárá ẹ̀yẹn bíi Ganiu ẹ kú oríire tẹ̀gbọ́ntàbúrò mi mo kí gbogbo yín ò ní bàjẹ́ àná ò ní ráre ẹ kú àdúrótì mi Adéníyì Saheed Ganiu Dáúdù níyìn ẹ ò ní tẹ́ orí òjẹ́ lóhun àgbà lọ́wọ́ aṣíwájú níyìn ẹ ò ní dèrò ẹ̀yìn bàbá dámilọ́lá bàbá dámiláre ọkọ láyínká ayáre tí dúró tọkọ lọ́jọ́ ogún lé èṣù ò ní yàyìn ikú ò ní yàyìn ọ̀rọ̀ yín yóò já sáyọ̀ dandan ni abímbọ́lá at 40 kì í máa ń ṣeré ayakúyọ̀rọ̀ ẹ̀gbọ́n mi àtàtà àtisat ọmọwùnmí ọlọ́run tẹ́lẹ̀ ni mò ń jẹ́ tẹ́lẹ̀ àwọn ẹbí mi ní gbólóhùn yẹn lè yé aya wọn nílé kúyọ̀rọ̀ bẹ̀rẹ̀ ilé wa ló bá kan ahmed oríyọmí abímbọ́lá ọmọ Ganiu ọlọ́jọ́ ìbí òní mo ní yẹ́s ọkọ̀ adídayọ̀ ọmọ ọdúnlàmì asọ̀kalẹ̀ ayọ̀ fápọ́nbẹ́pọ̀ rẹ̀ mi nítorí ìdẹ́dayọ̀ n kì í tanná sílé mọ́ ọmọ tó pupa bí edé abara tútù bí ọ̀ṣun yeye olúwa ṣe mí lérò yeye olúwa ṣe mí lógo yeye àtinúkẹ́ ọmọ wọn lágọ̀ọ́ ìwòye oríyọmí at 40 kì í máa ń ṣeré rárá olúwa tóbi lọ́ba òkìkí ọlá làbúrò ẹ̀ pẹ̀lú mi ń kọ́ àbúrò rẹ̀ náà ni amọ́ bí ọjọ́ eyín funfun bí ike funfun títí layọ̀ mi ń kọ́ àbúrò mi náà ni àbúrò bí ìyá n ò ní fi ẹ́ ṣàwátì yèyé rẹ̀ ó dàgbà gbogbo wa ò ní kánjú kú ká lè ròyìn iṣẹ́ bàbá olùkọ́yàn at 40 kì í máa ń ṣeré mo dúpẹ́ fọlúwa ọba tó dá mi sí mo dúpẹ́ púpọ̀ fọlọ́run ọba mi tí ò jẹ́ ń dàgbé káfẹ́ bí àti ará mo dúpẹ́ fọba tí ń ṣe jíjẹ mímu mo fìyìn mímọ́ fọba tó fún mi ní mímọ́ olùrànlọ́wọ́ mi ó ṣe agbẹjọ́rò mi ó ṣeun onídùúró mi ó ṣeun olùgbèjà ọmọ òrukàn ó ṣeun olùgbàlà ọkàn mi ó ṣeun ẹni tó lẹ̀mí mi ó ṣeun olùtùnú mi ó ṣeun jésù olúwa mi ó ṣeun aláfẹ̀yìntì mi ó ṣeun olùràpadà mi ó ṣeun adúrótì ni ó ṣeun asọ̀rọ̀máyẹ̀ ó ṣeun títóbi tán ó ṣeun
onímájẹ̀mú o ṣeun atóbájayé o ṣeun ajípọ̀jọ́ ìkúdà o ṣeun ọlọ́gbọ̀gbọ̀rọ̀ o ṣeun ọ̀pábídà sọ́bídìrí o ṣeun àpègbè tán lórúkọ rẹ abọ́ni afúnni adúnni agúnni agbani ajúni afúnni alóni amọ́ni amúni akọni aríni asọ́ni aṣọ́ni atọ́ni awoni ayọ̀ni kábíyèsí rẹ ọba wáídù lókè.